Otasansan rédíò and TV. èèyàn kì í wà láyé kí tiẹ̀ má bàa lọ̀rọ̀ ìgbéyàwó Funke Akindele o. Àwọn olólùfẹ́ eré sinimá ni wọ́n sọ bẹ́ẹ̀. Gbajúmọ̀ òṣèrébìnrin Yorùbá tó fi ìlú Èkó ṣe bùgbé, ọmọ táyé ń sọ lọ́wọ́lọ́wọ́, Funke Akindele, ó ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ìgbéyàwó rẹ̀ tó ń forí ṣánpọ́n ní gbogbo ìgbà táwọn èèyàn ń sọ káàkiri. Kí wá ní Funke wí? Kí ni Funke sọ lórí àìríbijókòó nílé ọkọ? Funke ní òun ò rí ọ̀rọ̀ àìrídìíjókòó nílé ọkọ gẹ́gẹ́ bí ìṣòro rárá, torí òun ò fẹ́ kí nǹkan kan dá ìrònú sí òun lára tàbí kí òun ní ìrẹ̀wẹ̀sì ọkàn. Ó ní ìlera òun ṣe pàtàkì, bẹ́ẹ̀ ni iṣẹ́ tí òun yàn láàyò ó jẹ òun lógún púpọ̀. Lásìkò tí gbajúmọ̀ òṣèrébìnrin náà Funke Akindele tó ń dáhùn àwọn ìbéèrè tí sọ̀rọ̀sọ̀rọ̀ pèdèpèdè kan tó ń tàkòtò rẹ̀ sí lórí ètò níléeṣẹ́ rédíò Wazobia FM tó wà nílùú Èkó, ni Funke ti sọ̀rọ̀ náà jáde. Gẹ́gẹ́ bí ó ṣe sọ, Funke ní màmá mi ti kọ́ mi láti ìgbà kékeré wípé oríire ó máa ń ní ìpèníjà ni. Kò sí ẹ̀dá tí yóò ṣe oríire láyé tí kò ní ní ìpèníjà tí yóò dàbí ìṣòro tí ó máa kojú. Funke tẹ̀síwájú, ó ní ohun tó ṣe pàtàkì tó ṣe kókó sí òun nínú ìgbésí ayé òun ni pé bí ayé òun ó ṣe ní ìtumọ̀, bóun ó sì máa gbé ìgbé ayé ìrọ̀rùn, ìgbé ayé gbẹdẹmukẹ, tí òun ó sì máa tọ́jú àwọn èwe, àwọn ọmọ kékeré. Lára ohun tá a lè pé ó fa irú ìbéèrè yìí tí sọ̀rọ̀sọ̀rọ̀ ọ̀hún tó bi Funke Akindele léèrè ni wípé ọ̀pọ̀ àwọn èèyàn ò ní wọ́n ti ń sọ̀rọ̀ lórí sinimá tuntun tí Funke Akindele ṣẹ̀ṣẹ̀ gbé jáde, èyí tó ń mì gbòòrò lọ́wọ́lọ́wọ́, tó pe àkọlé rẹ̀ ní A Tribe Called Judah. Àwọn kan ń kí Funke Akindele kú oríire bí ó ṣe ń ṣe dáadáa, bó ṣe ń ṣe àṣeyọrí nídìí iṣẹ́ tó yàn láàyò. Bẹ́ẹ̀ ni àwọn kan ń sọ wípé kí ni oríire fún obìnrin tí kò ní ibùjókòó nílé ọkọ. Ara àwọn nǹkan yìí òun náà ni ó fa irú ìbéèrè tí sọ̀rọ̀sọ̀rọ̀ pèdèpèdè orí rédíò yẹn tí ó bi Funke Akindele wípé kí ló fẹ́ sọ nípa àìrídìíjókòó, àìgbélé ọkọ tó ń bá fínra. Oríṣiríṣi àwọn èèyàn ni wọ́n ti wá ń fi èrò tiwọn hàn, tí wọ́n ti ń sọ èrò tiwọn lórí ìdáhùn tí Funke Akindele lórí ọ̀rọ̀ tó sọ nípa ìṣòro ìgbéyàwó rẹ̀. Lára àwọn èèyàn tí wọ́n ti ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Funke Akindele àti ìṣòro ìgbéyàwó tó ń bá fínra ni láti rí Adébáyọ̀ Àrẹ̀mọ Adé Ẹniọlá. Àwọn ní you should respect and love your husband. Ravel, àwọn ní funny, some celebrities now promote and encourage divorce, and some people online who call them their role model or whatever support them. Marriage will always be a beautiful thing. Ayọ̀lá Olúmídé, àwọn ní superwoman keep swearing. Bákan náà la rí ẹlòmíì tó sọ wípé good days are coming for a better marriage. Joy ló sọ yẹn. Ẹlòmíì ní keep moving, that is just the secret. We must not let the pressure weigh us down, leading to one ending his or her life. Ẹlòmíì sọ̀rọ̀, ó ní sister, you have failed in the aspect of marriage for now. You can make it later. Let's tell ourselves the truth. Gẹ́gẹ́ bí Ome bó ṣe sọ. Okechukwu
Obenzo àwọn ní I think that some people wey dey act film no dey list for marriage. Patrick àwọn ní na consolation talk. The truth is man still dey hungry you madam. Ẹlẹ́kan ní you have said it all. That is it well done. That is it well done. Ẹlòmíín sọ̀rọ̀ o. Ẹnìkan ní self consolation just dey play. Tajudeen Adeniyi ni wọ́n sọ yẹn. Isaac Bukola ní swallow your pride and work on your marriage. Anax Chukwu àwọn ní in life you win some and lose some but then you still have chance to correct your marriage life if one comes your way. Ẹnìmíì tún sọ̀rọ̀ ẹnìkan ní you have to see it as failure to be able to amend and make it work. Okay, ọ̀rọ̀ mọ̀ràn. Ẹnìkan ní more grace aunty my dear you have said it all one love. Gowon Abdullahi àwọn ní said it all my dear keep up with the good work. Ẹnìkan ní marriage remain the most significant quality of a well-brought-up woman in the society, and if your marriage fail, no matter your position, people will start to look at you in the other way around. Therefore, your failed marriage is your failure in life. Gẹ́gẹ́ bí Ọ̀dẹ́kìnà Aliu bí wọ́n ṣe sọ. Ẹlòmíì ní I hope you can still make things right. One of the best way to inspire a generation that does not respect the sacredness of the marriage is to have someone of your stature get it right in marriage. Dear Funke Akindele, you can have a successful career and marriage. Success in one cannot really make up for the failure in the other. I know God will help you. Oríṣiríṣi àwọn èèyàn òun náà ni wọ́n ń sọ̀rọ̀ tí wọ́n fi ẹ̀hónú hàn lórí bí ìgbéyàwó Funke Akindele bó ṣe ń forí ṣánpọ́n àti ohun tí Funke Akindele sọ lórí ọ̀rọ̀ ìgbéyàwó rẹ̀ tó ń forí ṣánpọ́n. Funke ní òun ò rí gẹ́gẹ́ bí ìṣòro rárá o torí pé iṣẹ́ òun, òwò òun, ìyànláyò òun ló ṣe pàtàkì sí òun. Kí ni èrò tiyín? Kí ni ìwòye tiyín lórí ọ̀rọ̀ tí Funke Akindele sọ àti ohun tí àwọn èèyàn ń wí nípa ìgbéyàwó rẹ̀ tó ń forí ṣánpọ́n? Ẹ fi ṣọwọ́ sí wa láàyè comment nísàlẹ̀ fídíò yìí. Á kà ó, á sì gbé yẹ̀wò. Ẹ jẹ́ ká jọ sọ. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa níkànnì wa Otasansan Radio TV Yorùbá.